Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń wà nínú ilé wípé àánú Ọlọ́run àtòrí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé, àmín. Àlàyé ọ̀rọ̀ nípa arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àgbàlá Gabriel, tí arákùnrin tí a wí yìí tí Olúwa lò ó gẹ́gẹ́ bí aláàánú fáwọn èèyàn. Olúwa fi sí àánú rán sáyé, ó dẹ̀ ń ríṣẹ́ náà jẹ́ pẹ̀lú rọrùn. A kí Ọlọ́run lára arákùnrin náà. Ibi tí ọ̀rọ̀ mi fẹ́ gbà lọ lórí ọ̀rọ̀ arákùnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni à ń rí àwọn awuyewuye, a dẹ̀ ń gbọ́ látọ̀dọ̀ àwọn àfáà kan àbí àwọn apá kan tàbí àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n ń tako iṣẹ́ Ọlọ́run lára arákùnrin yìí, tí wọ́n ń wí nǹkan míì tó tako iṣẹ́ tí arákùnrin yìí ń ṣe. So ìyẹn ni tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí, torí wípé ojú tí àwọn èèyàn fi ń wo iṣẹ́ yìí, tí wọ́n fi ń wo ìgbésẹ̀ tí arákùnrin yìí ń gbé, ó dàbí wípé ojú ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n tèmi fẹ́ jẹ́ kí gbogbo aráyé ó wò lára arákùnrin yìí ni pé iṣẹ́ tó ń ṣe yìí, iṣẹ́ gbogbo èèyàn ni. Torí àwọn èèyàn kọ̀ọ̀kan tí arákùnrin yìí ń ràn lọ́wọ́ yìí, àwọn èèyàn kọ̀ọ̀kan tí arákùnrin yìí ń fi wọ́n han ayé pé ẹ wá ran lágbájá lọ́wọ́, táwọn ayé dẹ̀ ń dá sí ọ̀rọ̀ ayé wọn. Àwọn èèyàn yìí ni ó ti wà nínú àkọọ́lẹ̀, ó dẹ̀ ti wà nínú ètò Ọlọ́run, ó dẹ̀ ti wà nínú kádàrá Ọlọ́run wípé wọ́n á ràánú gbà. Ṣùgbọ́n ẹni tí yóò jẹ́ onísábàbí fún wọn lọ́lọ́run ò tíì fi hàn wọ́n láti àìmọye ọdún sẹ́yìn. Lápèjúwe, ibi tí ọ̀rọ̀ arákùnrin yìí ti bẹ̀rẹ̀, màmá wa ìyá Gbóǹkan, ìyá tí wọ́n pè ní màmá Gbóǹkan, tí wọ́n jẹ́ àgbà òṣèré nílùú Òṣogbo. Ìyá yẹn ni wọ́n ké síta, ni wọ́n ké gbàjarè síta wípé ẹsẹ̀ rírìn ti sú àwọn ò fẹ́ fẹsẹ̀ rìn mọ́ o. So àwọn ní ìdí mọ́tò. Ó ní arákùnrin Àgbàlá Gabriel yìí lọ sí ibẹ̀, ó dẹ̀ lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn, ó dẹ̀ gbé sórí afẹ́fẹ́. So ó bẹ̀rẹ̀ sí ní seek help lọ́dọ̀ àwọn tí wọ́n ràn yàn lọ́wọ́ fún màmá náà. Mọ́tò nìkan ni màmá yìí béèrè pẹ̀lú ògo Ọlọ́run. Ìyá yìí Ọlọ́run ṣe mọ́tò, Ọlọ́run tún ṣe ilé tuntun tí wọ́n furnish inú ẹ̀. Bákan náà àwọn owó bàǹtàbàǹtà. Lẹ́yìn ìgbà náà, Lálùdé náà bọ́ta, Alápinni bọ́ta, oríṣiríṣi àwọn òṣèré bẹ́ẹ̀, Abìjà, gbogbo wọn bẹ́ẹ̀ tí àwọn èèyàn ò rántí wọn wípé ẹ káwọn ràn wọ́n lọ́wọ́, tàbí ká sọ pé táwọn èèyàn ò tiẹ̀ mọ ipò tí wọ́n wà, àwọn èèyàn mọ̀ wípé wọ́n ní ìdìrànlọ́wọ́ àti parí olódó náà, gbogbo wọn bẹ́ẹ̀, àwọn èèyàn ò mọ̀ wípé wọ́n láàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí. Ṣùgbọ́n ìgbésẹ̀ tó wáyé yìí ó ti ọ̀pọ̀lọpọ̀ síta láti mọ̀ bẹ́ẹ̀, èmi náà ní ìdìrànlọ́wọ́, tí gbogbo wọn dẹ̀ ń rí àánú Ọlọ́run gbà, tí gbogbo wọn dẹ̀ ń rí ìrànlọ́wọ́ gbà látọ̀dọ̀ Ọlọ́run látara Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel yìí, bí Olúwa ṣe ń lò tó jẹ́ onísábàbí dáadáa, ó jẹ́ onísábàbí mọ́ lè gbàgbé nínú ayé àwọn tá a sọ̀rọ̀ wọn yìí nípa ipa tó kó nínú ìṣẹ̀mí wọn. Bí Àgbàlá Gabriel ṣe wá ń ṣe yìí, ládá tí ò lódiwọ̀n ó ní wọ́n ń kọ kalẹ̀ fún un. Ládá tí ò lẹ́lẹ́gbẹ́ ó ní wọ́n ń kọ kalẹ̀ fún un. Nítorí wípé gbogbo iye àwọn tí ó ràn lọ́wọ́, gbogbo wọn ni wọ́n ń ṣàdúrà fún ní kọ̀kọ̀ ní gbangba. Ẹni tí ò tí ràn lọ́wọ́ gan, tí ràn lọ́wọ́ Àgbàlá Gabriel ò tí dọ́dọ̀ rẹ̀, òun náà ń finú ṣàdúrà fún pé ẹrúkùnrin yìí wípé k'Ọlọ́run kó sí dáadáa fún, oníkálukú ń ṣàdúrà fún, inú wọn ń dùn. Tá bá rí ẹlẹ́sìn kan, ìmọ̀ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni àbẹ́lẹ́sìn Mùsùlùmí ni, tí wọ́n wá bọ́ síta, tí wọ́n sọ tó tako ní tí Àgbàlá Gabriel ń ṣe, ṣé tìlára ni ká pè ní, àbí ká sọ pé tinúnibí ni, àbí ká sọ pé ìtako ntọ́lọ́run fẹ́? Torí Ọlọ́run ò gbọdọ̀ gbé ètò rẹ̀ kan kalẹ̀ síbì kan, kọ́mọ ẹ̀dẹ́ èèyàn tọ́lọ́run dá kan kó sọ pé òun ò fẹ́ kó rí bẹ́ẹ̀ rárá. Nítorí pé iṣẹ́ tí Àgbàlá Gabriel ṣe yìí kì í ṣòun làkọ́kọ́ tí ó kọ́ ṣerú ẹ̀ o. A ti rí àwọn èèyàn tó ṣerú ẹ̀ nínú Islam,
lánàá ara àwọn èèyàn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Islam lónìí. Alhaji wa Abdulrasaq Aremu Gawat wọ́n ti ṣe ní tó jọmọ́ bẹ́ẹ̀ nígbà tí ò tiẹ̀ tí sí social media. Ìgbà tí social media tún dé, Alhaji wa Ahmad Ọlánrewájú Alfulany, Ọlọ́run bá ṣàlékún dáadáa fún bàbá náà, àwọn náà ṣe bẹ́ẹ̀, àwọn náà kó ipa ribiribi. Àgbàlá Gabriel náà tún dé, Alhaji wa Hamzat Oríyọmí, àwọn náà ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn. Àgbàlá Gabriel náà tún dé, òun náà tún mú poro ọ̀tọ̀, òun fèsì àwọn celebrity, bó tiẹ̀ jẹ́ pé ó ń ṣe tàwọn míì náà tí wọn kì í ṣe celebrity, ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn kì í ṣe celebrity ni ò jẹ́ kó hàn síta. Tó bá tún dọ̀la, Ọlọ́run tún lè lo àwọn èèyàn míì náà, nítorí pé òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo wa, ọ̀nà tọ́lọ́run lo oníkálukú sí òun ló yàtọ̀. Ibi tọ́lọ́run lo Àgbàlá Gabriel sí yìí, ààyè ara ni, ọ̀nà ara ni, ọ̀nà ìyanu sì ni. Àbí Ọlọ́run nínú àánú rẹ̀, Àgbàlá Gabriel Ọlọ́run má jẹ́ kó ṣubú, Àgbàlá Gabriel Ọlọ́run má jẹ́ kó wó. Àgbàlá Gabriel ìpinnu rẹ̀ lórí pé kí gbogbo ẹrú dọba, lórí pé kí gbogbo aláìní káwọn náà dẹni tó ní, lórí pé kí gbogbo ẹni tó ń fi ìkorò lólé ayé, àbáwọn tí wọ́n ń fi àìní tí wọ́n fi ń lólé ayé, àtàwọn tí wọ́n fi ìpọ́njú lólé ayé, pé káwọn náà lè gbé ayé ìrọ̀rùn. Ìpinnu rẹ̀ lórí ètò yìí, Ọlọ́run má jẹ́ kí ìpinnu náà má jẹ́ kó dànù, má jẹ́ kó ṣubú mọ́ lọ́wọ́. Gbogbo àwọn tó ti ràn lọ́wọ́, Ọlọ́run má dá wọn padà sẹ́yìn mọ́. Òun náà fúnra rẹ̀ tó ràn yàn lọ́wọ́, Ọlọ́run má sọ òun náà di agbábára nígbẹ̀yìn. Ọlá àṣẹ Ọlọ́run, ọlá agbára tọ́lọ́run fi ń jọ́ Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín.